agbára tó wà nínú ìgbàgbọ́. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run gangan fúnra ẹ̀ onígbàgbọ́ ni? Gbogbo ohun tí Ọlọ́run ti ṣe àti ohun tí Ọlọ́run ń ṣe àti ohun tí ó ṣe, ìgbàgbọ́ ni Ọlọ́run fi ń ṣe. Hébérù orí 11 ẹsẹ̀ 3. Nípa ìgbàgbọ́ lè a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà kì í ṣe ohun tí ó hàn lè a fi dá ohun tí a rí. Ẹ̀yin àyànfẹ́, agbára ìgbàgbọ́ máa ń hàn nínú pé kí a máa gbégbésẹ̀ wa ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, kí a máa rin ìrìn àjò ayé wa ní ojoojúmọ́ ní ìfọwọ́sowọ́pọ̀ àti ìfìdímúlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí ìwé mímọ́ jẹ́ àti àwọn òtítọ́ tí ìwé mímọ́ sọ àti ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wa. Agbára wo ló wà nínú ìgbàgbọ́? Nípa ìgbàgbọ́ ni a di ọmọ Ọlọ́run. Nípa ìgbàgbọ́ la ní ìgbàlà. Nípa ìgbàgbọ́ ó ní adarí ẹ̀ṣẹ̀ jì wá. Nípa ìgbàgbọ́ la gba Kristi yẹ àwọn tó gbà á, la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Nípa ìgbàgbọ́ ni a dá wa láre. Nípa ìgbàgbọ́ ni a sọ wá di mímọ́. Ìgbàgbọ́ ló ń pa wá mọ́. Ìgbàgbọ́, ẹ̀yin àyànfẹ́, ló ń fún wa ní ìsinmi. Nípa ìgbàgbọ́ là ń ṣe ohun akin. Bẹ́ẹ̀ ni ìwé mímọ́ pé yẹ àwọn tí wọ́n mọ Olúwa, kìkìdá àwọn tí wọ́n mọ Ọlọ́run wọn, àwọn nìkan náà ni wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run. Àwọn tó sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, àwọn náà ló máa ń ṣe takuntakun. Ǹjẹ́ ẹ mọ̀ wípé nípa ìgbàgbọ́ làdúrà fi ń gbà? Àwọn èèyàn aláwọn gbàdúrà àwọn ò gbà. Kí ni ó jẹ́ kádúrà rẹ̀ ó gbà? Bóyá n tó ń béèrè kì í ṣe fi Ọlọ́run. Bóyá n tó ń béèrè ìwọ gángan ò tiẹ̀ ní gbàgbọ́ nú Ọlọ́run kó lè ṣe é. Kí n wá parí ẹ̀, agbára ìgbàgbọ́. Ìgbàgbọ́ rẹ ni ó sọ bóyá wàá ṣòfò ní ayérayé, wàá ṣòfò, wàá ṣọ̀fọ̀, wàá ṣẹkún ayérayé. Ìgbàgbọ́ ẹ ni ó sọ o. Ìgbàgbọ́ ẹ ni ó sì sọ bóyá wàá láyọ̀ àìnípẹ̀kun, wàá wọnú ògo àìnípẹ̀kun lẹ́yìn ikú. Ntọ́ bá gbàgbọ́ ni ó sọ bóyá òfò ni ó ṣe ọ́ ní ayérayé, tàbí ntọ́ bá gbàgbọ́ ni ó sọ bóyá wàá ní ayọ̀ àti ògo àìnípẹ̀kun. Ẹnikẹ́ni tí kò bá ti gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, tí kò gbà ní Olúwa àtolùgbàlà, kó sì tẹ̀lé Olúwa rẹ̀, tó bá fi gbàgbọ́ rẹ̀ sínú àwọn míì tàbí sínú nǹkan míì, Olúwa rẹ̀ yóò ṣọ̀fọ̀ ayérayé, yóò sì ṣòfò ayérayé. Ọlọ́run ní jẹ́ kí ó ṣọ̀fọ̀ ẹgbẹ̀rún àmì ọ̀wà àràn o. Ó gba Jésù Kristi lólúwa àtolùgbàlà ni o. Ṣùgbọ́n rántí, tẹ láìkì fọ́nrán yìí, kó o sì tẹ subscribe button, kó o tún wá pín pẹ̀lú ẹlòmíràn. Lórúkọ Jésù yóò dára fún ẹ.